Mide Martins, ìbéèrè kan wá sí mi lọ́kàn tí ò yé mi o. Múfì tẹ́ ẹ ṣe ìyá yẹn, bàbá Gani tẹ́jọ́ ń gbélé nínú 1 bàbá Gani wà pẹ̀lú yín, nínú 2 bàbá Gani wà pẹ̀lú yín. Ẹ dákun, ta ni bàbá Gani? Kí ni bàbá Gani? Kí ni ó bá yín ṣe ní kọ̀rọ̀? Ṣé kìí ṣe pé bàbá Gani ló ní ire àbí àánú àbí pẹ̀lú mi? Ta ni bàbá Gani? Kí ni ipa tí bàbá Gani kó nú ayé yín tẹ́ fi jọ ń gbénú ilé? Ọ̀rọ̀ yẹn ò tí ì yé mi, bóyá bó ṣe ń wá sọ́kàn àwọn èèyàn náà nìyẹn kò yé mi. Bàbá Gani ọkọ yín Àfíìsì Ọwọ́, ta nínú fíìmù yẹn? Tèmi kan fẹ́ béèrè nìyẹn. Ṣé ẹ tún wá rí ní orí fíìmù ìyá yẹn? Àwọn bàbá kan wà tó jẹ́ wípé wọ́n ò sí rárá, but àwọn náà wá wo fíìmù yẹn, wọ́n á máa wò wípé ẹ̀tọ́ àwọn ni láti jẹ́ kí àwọn ọmọ àwọn mojú àwọn. Ẹ rí wípé wọ́n ti ń drag bàbá kan nísìnyí ní TikTok. Bàbá Mohbad, ọmọ yẹn ní bàbá àwọn ò sí fóun rárá, ó náà ò tiẹ̀ dá wọn mọ̀. Pé wọ́n wá ní ìyẹn tiẹ̀ ń gbìyànjú wípé ẹ lágbájá ṣe, ó lóun ò dá wọn mọ̀ rárá. Pé mọ́mì òun nìkan ló ń sábà ṣe fún, ó ní ìyá àwọn nìkan ló ń ṣe fóun, kóun ò tiẹ̀ dá bàbá wọn mọ̀ rárá. Bàbá dẹ̀ ń jáde kóun ó fún lépè. Bàbá náà ó fún lépè pé kò tọ́jú òun, ìyá ẹ̀ nìkan ló ń tọ́jú. Ní tá a máa ń sọ nìyẹn pé bá lọ àbọ̀ máa ń bọ̀. Àwọn bàbá kan wà tó jẹ́ wípé ó wọnú ara wọn náà ni, but àwọn bàbá kan wà tó jẹ́ wípé wọ́n mọ̀ sáré bí ìyàwó sì dáa, bọ́mọ ó sì là. Síbẹ̀síbẹ̀ bá ṣe sáré ẹ̀ tó, tí wọ́n ṣe sí ọmọ yẹn tó, láìla Ọlọ́run tó bí o. Ó lè jẹ́ pé ipasẹ̀ ikú rẹ̀ ọwọ́ ìyàwó gan ló ti wá. Wọ́n pọ̀ dáadáa tó jẹ́ pé àìmọye bàbá tó dáa fọ́mọ tó ṣe dáadáa, táwọn ìyàwó ti sọ di ẹni àná. Bóyá látàrí dúkìá tó ní tàbí wọ́n gbọ́ pé ó fẹ́ fẹ́ ìyàwó kejì, wọ́n ó padànù ní fọnáfọnsu, kò wá ní jèrè iṣẹ́ tó ṣe. Àwọn bàbá kan wà tó jẹ́ pé wọ́n ò ní ṣe fọ́mọ rárá, wọ́n ò ní bìkítà ìyàwó, ẹ̀mí wọn wà gùn torí pé nígbà tí òun kú sí tẹ́lẹ̀, bó náà ṣe fẹ́ rí, kí ni wọ́n fẹ́ tún pa fún? But nínú àánú Ọlọ́run, ọmọ lè fẹ́ wò wípé kóun mọ́ fìyà jẹ wọ́n, kó fẹ́ fún wọn lóúnjẹ. Ọmọ mi sì ní yóò fìyà jẹ. Ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kan wà tó jẹ́ pé bàbá wọn ò ṣe tó sì wà láyé, tí bàbá yẹn dẹ̀ ní, wọ́n wá rí pé kò ṣe, wọ́n fìyà jẹ lọ́wọ́lọ́wọ́. Mi fẹ́ dárúkọ àwọn ọmọ yẹn, mi fẹ́ dárúkọ irú àwọn tó ń ṣẹlẹ̀ sí, but àwọn kan wà tó jẹ́ wípé wọn ò wulẹ̀ bìkítà àti ṣe rárá. Ọmọ wàhálà tán, ẹ wà lẹ fẹ́ jẹun ọmọ. Fíìmù ìyá tẹ́ ẹ wò yẹn, ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá kọ̀ọ̀kan wà tó jẹ́ pé wọn àná ní ọmọ, wọ́n wá ṣẹ́rí padà nísìnyí fẹ́ máa bèèrè àwọn ọmọ yẹn. So yẹ kó rí bẹ́ẹ̀. Ọkùnrin kan pè mí, ó ní òun kọ obìnrin kan lẹ̀ tí oyún inú ẹ̀ pé òun ò gbà á, pé òun sọ pé òun kọ́ lòun fún lóyún. Ó ní ìyàwó tóun wá fẹ́ ò bímọ fóun. Ó ní òun ò sáà tí bímọ. Ó ní lọ́mọ yẹn wá nù wá padà wá gbà. Ó ní sẹ́mọ̀ wípé ọmọ yẹn wá padà wá di èèyàn ńlá. Ọmọ yẹn ni wá ń tọ́jú òun báyìí. Ó ní tó bá ti wá fóun lówó tó ń gbóúnjẹ wá fóun, ó ní ẹ̀rọ kan máa ń jẹun ní àtàrí tóun sọ lánàá. Ó ní oúnjẹ wọn tóun wá ń jẹ yẹn, òun jẹ́ pẹ̀lú ẹ̀rí ọkàn jẹun pé òun ò jẹ́ ní tìdùnnú. Ẹ jẹ́ á ṣe dáadáa. Ẹ̀tọ́ ọmọ yín torí ọ̀nà kan torí ọ̀la ni o. Gbogbo wa ìyá náà tí ọkọ wá sí dáadáa, tó dórí àti tó dé kọ̀ǹdíṣàn àti jẹun, tó mú kúrò ńlẹ̀, bá lọ àbọ̀ máa ń bọ̀ o. Nọ́mbà mi rè 08067109598 08067109598. Ẹ tọ́jú ọmọ yín o torí òní kọ́ torí ọ̀la ni o.